Famously on the mix. ẹjẹ́ àjọ̀dọ̀ ẹjẹ́ àjọ̀dọ̀ ẹwà Yorùbá lórí online social media lórí Facebook, Instagram, lórí YouTube atọ́kùn ètò wa Arábùṣọlá Adé aburúmáṣe ọ̀jẹ̀ta ẹ̀kọ́ kọlà bá kẹ́ méjì papọ̀ méjì dàdúgbò pèdèpèdè pátá òun náà ní táyé máyà tàmí àgbáyé òun lèmi gan ń gbọ́. àti ìgbékèyìndé ẹ̀lẹ́lẹ́ o sísá agbéborùn ẹ kú dédé àsìkò yìí bùrọ̀dá agbéfìlà ṣàlàáfíà ní ọ̀dẹ̀dẹ̀ òdùn bí gbogbo túlétúlé àdúgbò ìyálé ilé ọ̀dẹ̀dẹ̀ yìí ń kọ́ ẹ súnmọ́ bí ṣé wọ́n bẹ nílé ní àbọ̀ròde ẹjọ́ ẹlẹ́jọ́ lobìnrin kú sí ẹfẹjọ́ dalérú tán gbogbo àdúgbò ló ń sá kíjo tí wọ́n bá tún rí ẹ lókèrè wọn adákẹ́ wọ́lé o wọ́n tún ní CNN àdúgbò ló ń bọ̀ yẹn ẹjọ́ ẹlẹ́jọ́ gbogbo ló ń ṣojú wọn èkí ògbẹ gbà á ibi ẹ ṣeun ló mọ mo fẹ́ kó lọ jáwọ́ lọ́bẹ̀ tí ó yọ Abọ́láńlé èkí òṣòro dẹ́mọ̀ rárá o bólófòfó bá yọ lókèrè tẹ́tí ẹ gbọ́ a máa wò fọ̀fọ̀fọ̀ bí ẹni ọkọ̀ jálẹ̀ tí ò mọ̀nà ni adẹ́jú dẹmú akétíkiri lẹ́gbẹ̀ẹ́ ògiri ìròyìn tó ń lọ nígboro ló fẹ́ gbọ́hun tó bá gbọ́ tẹnu lágbájá á lọ rò fún tàmẹ̀dò lálákọ̀ọ́rí a bá forí wọn gbára wọn gbogbo ẹ̀gbògbẹ̀ tó bá jálé lórí á wá máa gbójú pẹ̀pẹ̀pẹ̀ bẹ́ẹ̀ ní ó kó sódò tí ó mọ̀wẹ̀. Arábùṣọlá o mẹ̀gídà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ó yá bọ́ síbí Abọ́láńlé mo ti wí tèmi ó yá mo tún fẹ́ kó o bá wọn sọ lóde ẹkùn ọkọ làbákẹ́ méjì pọ̀ ó yá gbóhùn sókè. ṣe lógo ló pè mí ló yàn mí wá gbogbo àwọn àyànfẹ́ ló ṣe lógo. ọdún tí wọlé dé ẹ jẹ́ ká ṣeré ọdún. Olúwa ló pè mí lọ́yàn mi wá gbogbo àwọn àyànfẹ́ ló ṣe lógo. Olúwa ló pè mí lọ́yàn mi wá gbogbo àwọn àyànfẹ́ ló ṣe lógo. Kìtàkìtà rán o. Ìlú rán o. Onílò kọ́lá tó ní ẹ̀dá mi kí lèmi kò ní má jẹ́ sí wọ́n wáyé. Má jẹ́ sí wọ́n wálé ráyé lásán. Ẹ̀dá mi má jẹ́ ṣàkó bàtà fẹ́mi ẹgbẹ́ mi. Ìrọ̀rọ̀ o. Onílò kọ́lá kó ní ẹ̀dá mi kí lèmi kò ní má jẹ́ sí wọ́n wáyé. Èmi ti bá òun wá tó wí pé. Arákùnrin o ìjọ nínú ogun àjàrà olúwa rẹ̀ tó fi máa kọ̀. Arákùnrin o ìjọ nínú ogun àjàrà olúwa rẹ̀ tó fi máa kọ̀. Kó sì máa sọ̀rọ̀ ayé lè máa ṣáta lẹ́ẹ̀dẹ́m ṣe jẹ́ kó máa wí. Ọpẹ́ lápàtàkì fọlọ́run ọba Elédùmarè ọba ànábẹ́ ní ọba ọjọ́ gbogbo ọba tó ti ń bẹ kí bẹbẹ tó máa bẹ ọba tó jẹ́ pé òun náà ló mú wa la ọdún 2020 tó mú wa la ajá lọ okùn bíntín àtiwọ́ àtẹ̀mí lábẹ́ orúkọ ọdún ìláyà àtàlàáfíà bọ́dún yìí ṣe mi logologo tó ìwọ wà láyé o wà láàyè èmi náà wà láyé mo wà láàyè ọpẹ́ ní fọlọ́run ọba Elédùmarè
ọlọ́run ọba o ṣé o gbogbo àwọn tó ti padà àfihàn wọn àfi dúpẹ́ fún ẹni ọlọ́run ọba o ṣé púpọ̀ o ṣé. Ẹwà Yorùbá lẹ́tọ̀ ètò Ẹwà Yorùbá tẹ́ máa ń gbọ́ wa ní gbogbo ìgbà tẹ́ máa ń wò wá lóòrèkóòrè lásìkò kásìkò èmi á máa sọ pé ètò tiwa kì í ṣe kólókó má roko kólódò má rodò ẹ jẹ́ kólókó roko ẹ jẹ́ kólódò rodò ẹ jẹ́ kó ṣiṣẹ́ ọwọ́ ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ àní ẹ jẹ́ ní bá fẹ́ sùn kó dùbúlẹ̀ kó má ti sùn lọ kó dùbúlẹ̀ kó dẹ̀ ra gbé ẹ̀rọ ẹ̀ kó ra gbé sójú òru ẹ̀ báyìí kó dẹ̀ máa wò wá lọ kó máa kẹ́kọ̀ọ́ kó máa gbé wá lọ kó máa kẹ́kọ̀ọ́ lórí Facebook lórí YouTube lórí WhatsApp ayélujára lórí ẹ̀rọ ayélujára ẹ máa gbọ́ wa lóòrèkóòrè Ẹwà Yorùbá lẹ́tọ̀ ètò Ẹwà Yorùbá ẹ̀dùn ọmọ yín náà kúkú ni olólùfẹ́ yín tẹ́ẹ̀tì mọ̀ bí ẹni mo wó Arab Ìṣọ̀lá megídá gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káfàtà akúrú má ṣe yàn jẹ ẹkùn ọkọ làbákẹ́ méjì pọ̀ èmi tí mo ru ọ̀rọ̀ sórí tí mo fa ọ̀rọ̀ ní tẹ̀ǹtẹ̀ tí mo wá gbé ọ̀rọ̀ pọ̀ sẹ́yìn ní tẹpọ́n tọ̀rọ̀ gangan wá mú mi tẹ̀ kọ̀kọ̀rọ̀ èmi lọ̀tà pọ́n bẹ́rẹ̀ fẹ́ni tí kò ka èdè abínibí rẹ̀ kún èmi gangan lọ̀rọ̀ ẹ̀mùlẹ̀ fẹ́ni tó yan èdè abínibí rẹ̀ láàyò èmi gangan lọmọ ìmáàmù àgbà àròlé kan ṣoṣo tó bẹ ní gbogbo àgbáláyé Ìṣàgá òkú màsí ní mí ọmọ akérèwó tí ò ní gbàgede ọmọ abẹ́rẹ́ mẹ́ta ní Ṣàgá nílé bàbá tó bí mi lọ́mọ èmi lọ́mọ ọmọ Yúsúfù bá ń gbóṣe ìlọ̀ ládòdò nípínlẹ̀ Ògùn ìgbésà nìyá tó bí mi lọ́mọ ìyá mi àmọ̀ pé ọmọ àjànóró ọmọ sàláwà agbére ọmọ ilẹ̀ ọmọ adábùdó òkèrè ọmọ ọ̀dọ́ àmìrò èsè ọ̀gbálẹ̀ sílẹ̀ ọ̀sà òkè ṣọṣọrọ bomi ọmọ olúbàmẹ́sì ọmọ àjànà ńlá lóde ègbé ìyá mi ẹ̀gbọ́n àjànóró fún gbogbo gbèsà káfàtà ìyá Arab alájà ẹ pẹ́ láyé ẹ jẹun ọmọ ẹ ní kú báyìí àsìkò kú yóò ti tó ọmọ kékeré nìyá mi. Ètò ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe mi ní gbogbo ìgbà èmi nìkan sì kọ́ ni mo wà lẹ́yìn lórí agodo nínú ọgbà ìjẹra wa lẹ́nu èmi nìkan kọ́ mo wà ń bí báyìí èmi àtàwọn èèyàn mi náà kúkú ni bá a ṣe ń ṣe ní gbogbo ìgbà. Ọmọ tó wó láwí ayọ̀pọ̀ àjọwà ń bí ni ọlọ́wọ́ bọ́tì ni wà bákan náà Abọ́láńlé ọmọ Gbọ̀nlàwẹ̀ Adéníkẹ́ ọmọ wọn oníṣẹ́rí oṣù Akẹ̀sán ẹ ti gbọ́ kí n tó gbọ́ òun náà ti fi ewì ó ti fi dá wa lára ya òun ò ní rá láéláyé òṣìṣẹ́ dúpẹ́. Bákan náà màmá wa Alhaja Aya Ògúnlẹ́yẹ Alájà Simiatu ọmọ Làbákẹ́ àdúrà wa gba gbogbo alájọṣe débi rè inú wa dùn àyẹ̀wò akún. Bákan náà Badrat Abdulaziz àwọn náà wà pẹ̀lú wa níbí lẹ́nìí ní tá a fẹ́ mú alẹ́ ní àní gbára wa lásìkò púpọ̀ ṣùgbọ́n kó tó di pé a tẹ̀síwájú nínú ètò wa ẹ jẹ́ ká kọ́ lọ sílé ibi ọjà wa ká lọ irun tá à ń tà ká gbé wọn wá kẹ́ ẹ bá wọn dòwò pọ̀ tẹ́ ẹ bá bá wọn dòwò pọ̀ ara pẹ́ nífẹ̀ẹ́ wa ni wọn bẹ́ẹ̀ ṣe bá wọn dòwò pọ̀ ẹ bá wọn náà dòwò pọ̀ gbogbo ọjà tá à ń gbé wá sí orí jù wọ́n ayé tá à ń fi hàn wá ní polówó àlékímọ̀ ni àti gbogbo àwọn tó kù pátápátá ẹ bá wọn dòwò pọ̀ ọdún yìí ayàbọ̀ fún gbogbo wa mò ń bọ̀ náà. ọmọ ìyá mi Ọlọ́run ó dà máa nídìí designer tó máa di gan tó gbẹ tí mo lè ná kìlọ síbi tí mo ń lọ yàn Ọlọ́run ọmọ ìyá mi má fọ̀ Al-Hikmat ni màá lọ Allah bẹ́ẹ̀ máa ti ráwọn ṣe ó yapa ń bẹ̀ gan. àti láti ṣe ọmọ to look sexy want to look beautiful ọmọ tó na ọmọ pa ẹ̀wọ̀ ọmọ bó ṣe dùn better designer tó dúró re lára Al-Hikmat fabrics and models well ó yapa agarawu ọmọ tó ṣe ó ṣe you want to do shopping Al-Hikmat la máa lọ dandan baby dédé ọmọ tó ṣe you want to do shopping Al-Hikmat la máa lọ dandan baby mi jẹ́ ká lọ Al-Hikmat ká lọ ṣara lóore Al-Hikmat better designer ó wà lẹ́bí ẹ̀pá Al-Hikmat ká lọ ṣara lóore Al-Hikmat quality and better service we dey here to make you look sexy má pa mí nà ọmọge tó wọ designer better polo ó wà lẹ̀ jalabia ó wà lẹ̀ ankara pẹ̀lú lace ó wà lẹ̀ lena pattern ó wà lẹ̀ for men and women ó wà lẹ̀ ó pọ̀ yẹ́yẹ́ ó wà lẹ̀ islamic accessory ó wà lẹ̀ anything for your body ó wà lẹ̀ Al-Hikmat ó wà lẹ̀ fabrics and models wear ọmọ pẹ́ ó yá lókè ó wà lẹ̀ we dey do delivery ó wà lẹ̀ to look sexy want to look beautiful ọmọ tó na ọmọ pa ẹ̀wọ̀ ọmọ bó ṣe dùn better designer tó dúró re lára Al-Hikmat fabrics and models well ó yapa agarawu ọmọ tó ṣe ó ṣe you
want to do shopping, Alik Mac la máa lọ dandan. Baby dèdè ọmọ tó ṣọ. You want to do shopping, Alik Mac la máa lọ dandan. Baby mi jẹ́ ká lọ. Alik Mac ká lọ ṣara lóore. Alik Mac better designer ó wà lẹ́bí ẹ̀pá. Alik Mac ká lọ ṣara lóore. Alik Mac. My brothers and sisters, let us visit Alik Mac for the best quality you can afford. Your satisfaction is our priority. You can locate us at kilometer 34, Lagos Abeokuta Expressway, Amje bus stop, Alakuko, Lagos. You can call for delivery. WhatsApp number 081 86 72 5665. Thank you. Right Ventures, importer and dealer of all kind of quality men's shoe, slippers and sandals, bàtà ọkùnrin lóríṣiríṣi láti òkè òkun. WhatsApp number wọn ni 080 240 61260. Ẹ pè wọ́n sí 070 87 02 4524. Wise Right Ventures lè pè yẹn. ọ̀rọ̀ ẹ̀yìn alákùnṣọlá mọ́ ìlọ. mo tún dé bí mo ṣe ń dé ọ̀nà àrà mo tún báyọ lọ́tẹ̀ yìí. owó tí mo fẹ́ bá sọ̀rọ̀ lé lórí lé ní ọ̀rọ̀ ẹ̀yìn òfófó èké mo pa gbogbo ẹ̀kọ́ ni. mo wá fi mú òwe kan ṣe mú wá pé aṣòfófó ògbẹgbà ibi ọpẹ́ ló mọ ẹni sọ̀rọ̀ ẹ̀yìn olófófó ni ẹni ṣòfófó òfófó ní ṣe ẹni ṣèké òfófó ní ṣe aṣòfófó ògbẹgbà ibi ọpẹ́ ló mọ. kí la ń pè ní ẹgbà owó ni owó tó níye tó ní kìmí láyé àtijọ́ ni. kí la ń pè ní ẹgbà owó tó níye tó ní kìmí láyé àtijọ́ ni. bó tilẹ̀ kó ṣòfófó fún yàn tó bó tilẹ̀ kó ṣèké fún yàn tó ó lè gba ẹgbà. tóyé náà fi sọ pé aṣòfófó ògbẹgbà ibi ọpẹ́ ló mọ òṣè náà ni. mo tún ti dé o wọ́n fẹ́ fọ̀rọ̀ àtàtà wọ́n fẹ́ fi fàṣọ ìwà burúkú yálé pẹ́rẹ́pẹ́rẹ́. ọ̀rọ̀ ẹ̀yìn ó ṣe wá di bárakú fún yín náà. ọ̀rọ̀ yín ṣe jàlábà yín náà ọ̀rọ̀ yín ṣe wá mú láyà yín. ọ̀rọ̀ yín ṣe wá ràn ilé mọ̀ ṣé àfiṣe ni tàbí àìsàn. ó ti gba okùn bíi ti ọ̀gá sọ́jà nínú ọ̀rọ̀ ẹ̀yìn ẹnu yín tọ̀ ọlọ́rọ̀ ẹ̀yìn. ẹ má bínú pé mo bú yín o bó ṣe ká mi lára tó ni kí là ń sọ̀rọ̀ ẹ̀yìn fún kí là ń ṣá kí tí ó pẹ́ lọ́wọ́ tí ó pẹ́ lẹ́sẹ̀ kí ni títí ẹ tẹ́ni là ń já ní èṣù ó lè wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn wọ́n ẹ máa gbọ́. ó sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn gbogbo aṣọ ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ mọ́ ẹ léjìká òrónú ó tún mú ọmọ lẹ́yìn ó ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn lójú ọmọ rẹ tí ó ti gbàgbé ní tàbí òkú mọ̀ wípé ọmọ tá a pọ̀n sẹ́yìn tá a yọ ọ̀mùnú kókò lójú rẹ̀ o kò ṣàyìmọ̀ pé tó bá dàgbà tán yóò mọ̀ ọ́ yá ẹ̀ lọ ni. bẹ́ẹ̀ni ọmọ tá a pọ̀n sẹ́yìn tá a lọ yọ ọ̀mùnú kókò lójú ẹ̀ tó bá dàgbà tán á mọ̀ ọ́ yọjú yẹ́ lọ dáadáa dandan nìyẹn. ìwọ tó ń sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn ọmọ ẹ̀ sì jókòó ń wojú ẹ báyìí ó ń wo ẹnu ẹ ìwọ àtọ́lẹ̀ lẹ́yìn sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn ẹ̀kọ́ wo ló ń kọ́ ó kọ́ lẹ́kọ̀ọ́ gidi ó sì ń lé ò máa padà dé ó ń pè lọ́wọ́ ọmọ ẹ pé kí ló ṣẹlẹ̀ ńlé kí ló dé kí n tiẹ̀ ní tó ṣẹlẹ̀ ní tí ó bá ti kẹ́ kó kẹ́ nínà ó lè ń sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn lójú ọmọ ẹ ìwà burúkú ẹ̀kọ́ burúkú ló ń kọ́ ọmọ ẹ kódà èké ṣíṣe ọ̀rọ̀ ẹ̀yìn gbéborùn òfófó ìwà burúkú ni. ìdílé fún gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káàpàtà ìwà ìkà tó burú ju ọ̀rọ̀ yìí lọ kò sí ẹni tó sọ ọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn láìka àní ẹni tó sọ ọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn láìka wàláì ó ti parọ́ ẹni bẹ́ẹ̀ sáyé bẹ́ẹ̀ kò sí alámàlà tí ó sọ pé tòun ò yí àti wípé ìpàkọ́ ní pàkọ́ làárí àti rí tẹni wàhálà yóò pọ̀ níbẹ̀ jọyọ. ọ̀rọ̀ kọ̀rọ̀kọ̀rọ̀ tara ẹ kó rọrùn tó ń bá wọ jàlábí aṣọ òòràn ọ̀rọ̀ lọ́rọ̀ ló ń rí ìṣòro níṣòro ló ń rí ibi tó wá gọ̀ sí kódà kéèyàn wá sọ̀rọ̀ lọ́rọ̀ fún ẹ ó mọ̀ pé tó wá sọ̀rọ̀ lọ́rọ̀ fún ẹ yẹn gan ọwọ́ tó ń tẹ́tí tẹ̀ tó ń gbọ́ ó tún sọ tiẹ̀ náà fún ẹlòmíì kó o lé dànù kó gbé dàmù tiẹ̀ kọ́ òun náà máa farabalẹ̀ gbọ́ ẹ tíjọ́ máa sọ ẹ máa tẹ́ bá dẹ ọ̀rọ̀ lọ́rọ̀. ìsọ̀rọ̀ ẹni lẹ́yìn láì dá
ohun tó burú púpọ̀ ni kódà ó burú ju kí ènìyàn pa ènìyàn lọ ọ̀rọ̀ ẹ̀yìn aburú tó ń bẹ níbẹ̀ kò ṣeé fẹnu ròyìn. òótọ́ ni ó burú ju kí ènìyàn pa ènìyàn lọ tó ló ti pa sórí ìdúró ti pa tiẹ̀ jẹ fápẹ́rẹ́ nísìn ẹni tó sọ̀rọ̀ ọlọ́rọ̀ láì dáa lójú ẹ̀ tẹ́ni ẹ̀ bá tiẹ̀ fẹ́ gbéṣẹ́ kan máa bó fẹ́ ṣe oore kan fún ọ̀rọ̀ tó ti sọ́lẹ̀ lójú ẹ̀ yẹn ó máa ronú lé lórí kò ní lè ṣe bẹ́ẹ̀ rọ ló pamọ́ ohun tó mọ̀ nípa ẹ̀ ló sọ. ẹ fi ìkàlẹ̀ sí ká máa gbọ́ àlàyé ọ̀rọ̀ lágbo ní ọ̀rọ̀ àkàtà ẹni ẹlẹ́ni eré kọjá lọ ìwọ àti ẹni bẹ́ẹ̀ yìí lọ sọ ọ̀rọ̀ rẹ̀ ẹ ń kírúfẹ́ ẹni bẹ́ẹ̀ ẹ kí tẹ̀lítọ̀yàyà ó lọ tán ó ń bèrè wípé ṣé o mọ̀ ọ́ ni kí ni ìtumọ̀ ìbéèrè fèsì ọ̀rọ̀ náà apẹ́ká tó sùn nílé wa lánàá gbogbo etí tó ń gbọ́rọ̀ lẹ́nu omi yẹn kò ṣàìmọ̀ wípé ìbẹ̀rù òfófó ni tàbí ẹ̀wù mọ̀ ó sọ wípé inú ẹni náà lé. apẹ́ká tó sùn nílé wa lánàá ìbẹ̀rù òfófó ni ẹni tó sáà tó fún pé apẹ́ká tó sùn nílé wa lánàá ẹni aṣáfẹ́rẹ́ pé ṣé ò sí kí ló dé wàá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ apẹ́ká tó sùn nílé wa lánàá ìbẹ̀rù òfófó ni. bẹ́ẹ̀ ọ̀rọ̀ òkùpa yín pọ̀ rí oníbó tí ń lọ yẹn ibi tó dùn mọ́ ló ń wò yẹn ọ̀rọ̀ lọ́rọ̀ tó ń sọ láburú lẹ́yìn yìí jẹ́ kí n béèrè lọ́wọ́ rẹ náà kí ni èrò ọkàn rẹ pẹ̀lú ọ̀rọ̀ lọ́rọ̀ tó ń sọ láburú ohun burúkú gbà ní èrè gbogbo ló fẹ́ rí gbà níbẹ̀ àpẹẹrẹ ẹni tí ó ń sọ ọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn láburú bẹ́ẹ̀ ni tí ń jẹ ẹran ara ẹni lẹ́yìn ni tó bá lọ tó bá bọ̀ ọ̀rọ̀ ẹ̀yìn ẹni ẹlẹ́ni lòún bọ̀ bẹ́ẹ̀ ìròyìn ìdùnnú kò wọ́pọ̀ lẹ́nu èké àyàfi ìbanilọ́kàn jẹ́ ìròyìn tètè yára jáwọ́ níbẹ̀ nítorí àtúbọ̀tán ọ̀rọ̀ ẹlẹgbẹ́ rẹ níbi iṣẹ́ tí òun ló tún rí sọ láì dá láì kí í ṣe wípé òun ti ṣe àtúnṣe ṣùgbọ́n nítorí ìbàjẹ́ tí ọ̀rọ̀ náà bá jẹ́ ọ̀dọ̀ gáńkọ́ tó tí wọ́n bá gba iṣẹ́ lọ́wọ́ rẹ̀ ìdùnnú yóò wá dé bá ìwọ èèwọ̀ ó gbàgbé ọjọ́ ọ̀la ó gbàgbé àtúbọ̀tán ọmọ yín yóò kú kàwé tán arábìnrin kò níṣẹ́ ẹkú ìkàlẹ̀ ojàre kí ni pàtó ohun tó ṣẹlẹ̀ lóde wàá rí wí èmi mọ̀ wípé wàá rí sọ a kì í múni ká tún mú òun ẹ̀ so ẹni tí ilẹ̀ kàn ẹ̀yin lẹ kúkú mọ̀ ẹni tí ó kọ̀ tí kò gbálẹ̀ mọ́ ṣáṣáṣá pẹ̀lú ẹni tí ń gbọ̀nsẹ̀ sí ti ṣáláńgá kò ṣàì ṣe déédéé èké àdúgbò àti ọkùnrin àtobìnrin ẹ gbìyànjú kí ẹ sá fún ọ̀rọ̀ ẹ̀yìn nítorí wípé àbúrú pọ̀ púpọ̀ níbẹ̀ ẹ tí ọlọ́rọ̀ lẹ́yìn lóhun nìkan kí ẹ bá sọ̀rọ̀ kí ẹ ṣe àtúnṣe ó sọ púpọ̀ ó lóore nínú ládá tó bẹ́ẹ̀ ó pọ̀ púpọ̀ kí ẹ sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn láì dá bí ẹni panisáyé ni èmi wí tèmi náà mò ń pariwo àní mò ń ké tọ́tọ́ láti borí ọ̀rọ̀ tàtà àbùkù ó kéré tóbi kò ní kan gbogbo wa ó àmì àṣẹ Ìdùmarè. ó rò pé gbọ́ mi yé dáadáa àdúrà mi fún wa ni pé àbùkù ó kéré ó tóbi kò ní kàn yín tẹ́ ń gbọ́ mi kò ní kàn yín tẹ́ ń wò mí kò ní kàn mí náà àgbàlọ àgbàbọ̀ ọ̀rọ̀ ẹ̀yìn àbùkù ni tó bá jù sọ́tún tó jù sósì àbùkù ló ń gbẹ yẹn kódà kójú òótọ́ ló sọ nípa ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ ò ní lè fi yan mọ̀ pé èmi ni mo sọ táṣìírí bá wá tú àbùkù ló máa gbà lẹ́yìn ẹ̀ ọmọ tó rù ànífijọ́ kan ṣùgbọ́n yó ẹ ṣá máa gbìyànjú kẹ́ máa tẹ́tí sí wa ní gbogbo ìgbà ẹ máa gbìyànjú kẹ́ máa gbọ́ ètò wa láyè káàyè níbikíbi ní gbogbo ìgbà tẹ́ bá dẹ̀ ti ń gbọ́ báyìí ẹ tún máa jù sáwọn ọ̀rẹ́ yín lọ́tún lọ́sì káwọn náà máa gbọ́ ọdún tá a máa mú yìí ọdún 2021 yìí ọdún oore ọdún ayọ̀ ọdún òdòdó ló máa jẹ́ bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa àdúrà wa gbà ẹ lè pè wá fún àtúnṣe ẹ lè pè wá fún ìpolówó kódà ẹ lè pè wá fún láti darí ayẹyẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lẹ̀ ń wò yìí èyí tó yára jù láti pè 070 31 84 51 26 ẹ pè wá nígbàkúgbà kódà ọmọ Bọ́láńlé ọmọ Bọ́láwẹ̀ abá iṣẹ́ alága àdúró alága àjókòó ó rọ̀ lọ́rùn púpọ̀ láti ṣe àwa darí ẹyẹyẹ gẹ́gẹ́ bí MC ọlọ́run àdúró tiwa àdúrà wa gbà ájọ ìṣàṣeyẹgẹ lágbára ọlọ́run bá gbogbo apátápátá lọ́dún tó ń bọ̀ ìdùnnú àtayọ̀ gbogbo tó ṣẹlẹ̀ lọ́dún 2020 yà bá lọ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn mi tá ti jọ wà lórí ètò látàárọ̀ ọlọ́run àdúró tiwa àdúrà wa gbà ájọ ìṣàṣeyẹgẹ o ọmọ tí wọ́n la wí àyọ́pọ̀ ẹ ṣé mo dúpẹ́ ọlọ́wọ́ bọ́tìnì wa Abọ́láńlé ọmọ Bọ́láwẹ̀ ẹ ṣé púpọ̀ ayé Ògúnlẹ́yẹ alájà Símíátù ẹ ṣé púpọ̀ arábù ìṣọ̀lá bí kídà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ yín náà kúkú ni akúrú má ṣe yàn jẹ́ ẹkùn ọkọ̀ làbàkẹ́ méjì pọ̀
èmi ní gan lọ́mọ ìmáàmù àgbà àrólé kan ṣoṣo tó ń bẹ ní gbogbo àgbálá ayé ẹ ṣé o èmi á máa sọ pé àdúró má ṣiṣẹ́ nínú oore gbà èyí tá a bá ti ń ṣe ẹ jẹ́ ká tẹra mọ́ ẹ má jẹ́ ká fílẹ̀ ńgbà kankan gbogbo ẹ̀yin èèyàn mi pátápátá tẹ̀ ń ṣùgbọ́n mi lọ́tún lọ́sì tẹ̀ ń wà pẹ̀lú mi láàyè káyè bí ọ̀gá mi Kọ́láwọlé Lawal KLM aṣojú wa nílé ìgbìmọ̀ aṣòfin ẹ ṣé mo dúpẹ́ bàbá mi aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Mapstar Project Limited Alhaji Mufadil Ọmọbankọ́lé ẹ ṣé Alhaji Jitu ẹ ṣé mo dúpẹ́ àáfàá mi abẹ́nàmọ́ mi èèyàn mi àtàtà ẹ ṣé mo dúpẹ́ Muhammadu Qasim ọmọ Oyèkọ́lá ẹ ṣé bàbá mi Big Abbas Adébóyè gbogbo yín pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín o àtẹ̀yìntẹ́ wà ní gbangba àtẹ̀yìntẹ́ wà ní kọ̀rọ̀ àtẹ̀yìntẹ́ fún mi nímọ̀ràn gbogbo èèyàn mi pátápátá lágbolé Arabu Ìṣọ̀lá bí tá ti ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé púpọ̀ àjọṣe wọn ò ní bàjẹ́ ẹ jọ̀ọ́ ẹ ṣáà máa gbọ́ wa ẹ máa wò wá ẹ máa darapọ̀ mọ́ wa ìwọ tọ́lọ́ wọn bá pèsè fún yẹn fi ràn wá lọ́wọ́ ẹ tún gbé polówó yín wá ká tún polówó ká fi tiwa ká fi gbé tí yín lárugẹ ohunkóhun tá a bá ti ṣe sẹ́ẹ̀ àní ẹ jẹ́ ká tẹ̀ra mọ́ má jẹ́ ká kúrò bẹ́ẹ̀ ẹ ṣé púpọ̀.